Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀. Mojúbà àkọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà ẹ̀yin àgbààgbà mẹ́ta, ẹ̀yin tí Elédùmarè gbélé ayé lé lọ́wọ́ tó ní kẹ́ ṣe ayé bó bá ṣe wù yín. Mo kẹ́yìn ènìyàn mi, láṣẹ lọ́wọ́ Elédùmarè, a ó borí oṣó, a ó borí ọ̀tá, a ó borí kẹ́nimẹ́ni, àwa la ó máa borí gbogbo àwọn ọ̀tá wa pátápátá. Ẹ̀yin ènìyàn, mo bá yín mú iṣẹ́ kan wá tí ó ṣe yín ní àǹfààní wá ní òní. Iṣẹ́ tí ó dára, iṣẹ́ náà là ń pè ní àpẹta tàbí àpẹpa. Kí ni ń pè ní àpẹta? Kí ni ń pè ní àpẹta? Kí ni ń pè ní àpẹpa? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ó ti sùn láyé tí àpẹpa lójú oorun. Ẹlòmíràn wà tó jẹ́ wípé ó ti sùn àkàsàyé dérí pẹ́ jí gbàtẹ́ba ẹ̀gbọ́pọ̀ ti kú. Ẹ mọ̀ ní wípé kí ló ṣe bàbá, kí ló ṣe ìyá, kí ló ṣe ọmọ yìí. Ẹ mọ̀ ní wípé ẹ dúpẹ́ fọ́lọ́run tí ò kúkú àìsàn, tí ò kúkú àṣídẹ́ǹtì, pé ikú tó rọrùn ni. Ẹlòmíràn ò mọ tí ẹlòmíràn ò kẹlẹ̀ mọ tó kẹlẹ̀ sí nínú ayé tàwa yìí. Ojú sì ti là, ó yẹ ká ti gbọ́ jù báyìí lọ. Èèyàn tí ò dàgbà, tí ò tí darúgbó, tẹ ṣàyédé bá, tẹ jí lórí bẹ́ẹ̀rì, tẹ lọ bá ọjọ́ kẹtẹ epo ti kú, tẹ wá ní ikú tó rọrùn ni. Kò sí ikú tó kẹkọọ ní kó àtọ̀dọ̀ Ọlọ́run ni rárá. Kò sẹ́ni tí Elédùmarè kẹ̀mí kó kúrú mọ́, ọmọ aráyé ló mọ yí kádàrá padà. Kò sẹ́ni tí Elédùmarè ní kó tètè kú. Ọmọ aráyé a máa pààyàn, ṣùgbọ́n ọmọ aráyé gangan náà máa ń dẹ́mi èèyàn kúrú. Elédùmarè ò ní já pàdé ẹni tí ó dẹ́mi wá kúrú. Àpèpá ó dára. Bí ẹ bá sùn tàbí ẹ sùn gan, tẹ́ ń jalè, táyé bá ń porí yín níbi lágbájá ọmọ lágbájá ò, lágbájá ọmọ tàbí ẹdún nǹkan, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè a ò ní gbọ́. Ẹlòmíì tí wọ́n ń lágbájá ò, ìpè ayé ni kí n pè ọ̀run ní nǹkan tí wọ́n ṣe tí ó kú. Elédùmarè ò ní jẹ́ ká gbọ́ kọ́ pé aláyé, kódà ká porí wa jù bá lọ, a ò rí wò ní gbàbọ̀dì, kọ̀ǹfàmù ni. Kí ló tí àbá mi wá? Ẹ bá mi mú ọmọ inú èkùrọ́ méjì, ọmọ inú èkùrọ́ méjì, atare odidi kan, etí ikún méjèèjì, ìsáwùrú kan. Ẹ jẹ́ ká jó papọ̀, ẹ jẹ́ ká jó papọ̀. Ká bá ti wá jó tán, ká ti wá lọ kó kúnná. Tá bá ti wá lọ kó kúnná, ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́ mẹ́sàn-án yípo etí wa ọ̀tún àtòsì. Ká sin yípo báyìí níbi etí wa. Ọkùnrin obìnrin kó sí méje yípo etí rẹ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, báráyé bá pè á ní pé aburú, orí wa ò ní jẹ́, a ò ní dáhùn, orí wa ò ní gbàbọ̀dè. Èmi náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà, ọmọ lọ́la láìkì, mọ́ lọ́la ìṣe àṣà rẹ̀ sọ́pọ̀ àwọn ènìyàn. Dákun, mo bì ọ́ ni. Kánìkápọ̀ iye ló ń yẹ ní, Elédùmarè ọbọ̀ ní padà lẹ́yìn wa o. Bá mi ṣe iṣẹ́ yìí sáwọn ènìyàn, jẹ́ káwọn ènìyàn náà lè bọ́ àkúyọ̀ kankan kúrò. Àmọ́ pé kò sì jẹ́ náà nu. Ẹ lọ ṣe kí Elédùmarè kó lè yọ wá. A ò ní kú ẹ̀tọ́jọ́, a ò ní kú, ọmọ aráyé ò ní rí wa pa o. Ó dìgbà kan náà.